Gẹ́gẹ́ bí a ti sọ ṣáájú wípé oríṣiríṣi ìdí ni ó máa ń fa ogun jíjà. Á tẹ̀síwájú níbi tí a bá dé. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní ibi tá a bá roko tì sí ibẹ̀ náà ni a ti mú un. A ti sọ̀rọ̀ nípa àṣà Yorùbá, a ti sọ nípa ohun tí ó ń fa ogun jíjà, bí ìfẹ́ àti gba ilẹ̀ onílẹ̀ tàbí ìfẹ́ àti kó ẹrú àti kó ẹrù. Gbogbo àwọn wọ̀nyí tí a ti dárúkọ ṣáájú. A ó tẹ̀síwájú lónìí pẹ̀lú ète ogun. Mo sọ fún wa nínú fídíò tó kọjá wípé Yorùbá máa lo ìpèdè wọn kan wípé ológun dúdú palẹ̀ ogun mọ́, Èdùà má jẹ́ ó tẹnu mi bóde. Èyí túmọ̀ sí wípé Yorùbá máa palẹ̀ mọ́ dáadáa kí wọ́n tó ṣàdédé bẹ̀rẹ̀ ogun. Wọn kì í ṣàdédé bẹ̀rù ogun jíjà nítorí pé wọ́n mọ ewu tàbí àtúbọ̀tán tó wà nínú tí wọn ò bá palẹ̀ mọ́, tí wọn ṣàdédé lọ sí ojú ìjà. Nígbà tí Yorùbá bá ti ní, tàbí tí ìlú kan bá ti ní ète, bí wọ́n ti ní lọ́kàn láti lọ kógun ja ìlú mìíràn, ohun àkọ́kọ́ tí wọ́n máa ṣe ni wípé wọ́n sa àwọn ọmọ ogun jọ. Mo ní láti jẹ́ kó yé wa wípé wọn kì í ṣàdédé bẹ́ sí ogun. Ní àwọn ìlú kọ̀ọ̀kan síra wọn, ó ní àwọn olóyè ogun tó jẹ́ pé àwọn ni wọ́n gba àṣẹ kí wọ́n tó bẹ́ lu ojú ogun. Bí àpẹẹrẹ, ní ilẹ̀ Ọ̀yọ́, Basọ̀run ni ó ní oore ọ̀fẹ́ láti ṣígun, ṣùgbọ́n ó ti ní láti kọ́kọ́ gba àṣẹ lọ́dọ̀ àwọn Ọ̀yọ́mèsì kó tó di pé yóò bẹ̀rẹ̀ sí ní jagun, ìyẹn kí Aláàfin tó ṣígun fún un. Nígbà tí wọ́n bá wá ń palẹ̀ mọ́, mo sọ wípé wọ́n ó kó àwọn ọmọ ogun jọ. Lẹ́yìn tí wọ́n bá ti kó àwọn ọmọ ogun jọ, ọ̀nà mìíràn tí wọ́n tún gbà láti palẹ̀ mọ́ ogun ni wípé gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé ìbọn ṣakabùlà ni ìbọn tí ó jẹ́ ìbọn tiwantiwa. Àwọn èròjà tí wọ́n sì fi yin àwọn ìbọn wọ̀nyí bíi ọta, ìyẹn ahaya, ẹ̀tù tí wọ́n mọ̀ rọ̀ sí ìbọn, gbogbo àwọn yìí ni wọ́n rí wípé ó ti wà nílẹ̀ lọ́pọ̀ yanturu. Ọ̀nà mìíràn tí wọ́n tún fi ń palẹ̀ ogun mọ́ ni wípé nítorí pé kò sí ẹnìkan tó lè sọ wípé òní tàbọ́là náà ni ogun yìí ni yóò parí, tàbí ọjọ́ méjì tàbí mẹ́ta ni wọ́n lò lójú ogun. Nítorí náà àwọn ohun tí wọ́n máa jẹ lójú ogun tí ogun náà ó fi parí, wọ́n gbìyànjú láti wá kalẹ̀. Àwọn wọ̀nyí gbọdọ̀ jẹ́ àwọn oúnjẹ bíi èyí tí kò ní tètè bàjẹ́, bíi ẹ̀wà sísun, bíi gúgúrú, bíi ẹ̀pà, bíi àgbàdo sísun. Gbogbo wọ̀nyí, gaari wọ̀nyí ni wọ́n rọ̀ sí inú àpò tí wọ́n gbé lọ sí ojú ogun tí yóò wà ní ibùdó. Bóyá ogun náà wá gbà ju àsìkò tí wọ́n lérò lọ, tí ohun gbogbo tí wọ́n lè jẹ tí ó ti tán ní ojú ogun. Ó tún ní àwọn ọ̀nà mìíràn tí wọ́n máa fi ń wá oúnjẹ fún àwọn ọmọ ogun tàbí fúnra wọn lójú ogun. Àwọn oko bí oko iṣu, oko àgbàdo, oko ànàmọ́ tó bá wà ní àyíká àti agbègbè ibi tí wọ́n bá ti ń ja irúfẹ́ ogun bẹ́ẹ̀, tàbí ní ibi tí wọ́n tẹ̀dó sí tí wọ́n ń pè ní ibùdó ogun, gbogbo irú àwọn oko bẹ́ẹ̀ ni yóò fara gbá, nítorí pé àwọn ọmọ ogun wọ́n máa lọ sí irú oko bẹ́ẹ̀ láti lọ wú iṣu, tàbí láti lọ wú ànàmọ́, tàbí láti ya àgbàdo, láti lè rí jẹ́ kí pé wọ́n mọ̀ rí jẹ ní ojú ogun títí tí ogun náà yóò fi parí. Nígbà tí wọ́n bá ń lọ sí ojú ogun, olórí ogun, ìyẹn Balógun, tó bá jẹ́ pé ilẹ̀ Ọ̀yọ́, Basọ̀run tó jẹ́ Balógun, ìyẹn ni yóò ṣáájú ogun. Àwọn olóyè tó kù gẹ́gẹ́ bí ipò wọn bá ti jẹ́ nínú ẹgbẹ́ ọdẹ ni wọ́n tó tẹ̀lé títí tí wọ́n fi dé ojú ogun. Iye ọjọ́, ọ̀sẹ̀ tàbí oṣù yóò bá wù tí wọ́n bá lò ní ojú ogun, gbogbo àwọn oúnjẹ tí wọ́n ti dì lọ́wọ́ wọ̀nyí ni wọ́n ó máa jẹ gẹ́gẹ́ bí mo ṣe sọ ṣáájú. Ẹ ṣé fún títẹ́tí tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi. Etí yín ò ní di, ojú tẹ́ ẹ fi ń wò mí kò ní rí lédè yín o. Ẹ subscribe sí YouTube channel mi, Ọlámídé Ọlábàtà, kí ẹ tún lè gbádùn àlàyé nípa ogun jíjà ilẹ̀ Yorùbá sí i. Nínú fídíò tó ń bọ̀, a ó wo kí ni àwọn àpẹẹrẹ tí wọ́n bá ṣẹ́gun lójú ogun nígbà tí wọ́n bá ń bọ̀ wálé. Báwo ni ìlú ṣe ń dènà de ogun láti má jẹ́ kí ogun kó wọ ìlú. Ohun kan wà tí wọ́n ń pè ní yàrá lásìkò ogun. Kí ni à ń pè ní yàrá? Tàbí irúfẹ́ àwọn wo ni à ń pè ní amí lásìkò ogun? Gbogbo àwọn ìbéèrè wọ̀nyí ni a ó gbìyànjú láti tún wá ìdáhùn sí nínú fídíò tó ń bọ̀. Ẹ̀yin ẹ sáà gbìyànjú láti máa tẹ́tí léko nígbàkúùgbà tàbí látìgbàdégbà. A ó gbádùn ara wa dọ́ba. Èdùmàrè kó wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa. Ó dìgbà kan náà.